Ẹ̀yin èèyàn wa, kí ló ń ṣẹlẹ̀ sí Yẹmi Ṣọládé báyìí? Kí ló ń ṣẹlẹ̀ sí arákùnrin yìí? Kí ló ń ṣẹlẹ̀ o? Ẹ ṣáà kúkú mọ̀ wípé Yẹmi Ṣọládé ó jẹ́ èèyàn tí ó jẹ́ wípé ó ti pẹ́ nínú movie industry. Ó ti pẹ́ nínú Yorùbá movie industry o. Ọ̀gá ló jẹ́ nínú kí wọ́n máa ṣe fíìmù orí Yorùbá movie. Arákùnrin yìí ó ti pẹ́ gan-an. Tí ẹ bá kọ́kọ́ rántí fíìmù kan tí ó kọ́ ṣe nígbà kan lọ́hùn-ún tí à ń pe orúkọ rẹ̀ ní Òjìji. Ìjẹ́ ẹ ṣì rántí arákùnrin yìí nígbà náà? Ó sì jẹ́ ọmọ kékeré, ó sì jẹ́ ọ̀dọ́ nígbà náà lọ́hùn-ún, ṣùgbọ́n ìdí tí a fi wá lénìí kọ́ nìyẹn. Kí ló ń ṣẹlẹ̀ sí arákùnrin yìí? A kò mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ o, ṣùgbọ́n kí Ọlọ́run kó ṣáà máa ṣọ́ gbogbo wa ní lọ́wọ́ àwọn ẹni tó ń ṣọ́ni tí a kò rí. Lónìí, ìròyìn nípa Yẹmí Ṣọládé òun la mú wá fún yín lénìí. Ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan, kí ẹ máa bá wa ká lọ, ká lè tú pẹpẹ ọ̀rọ̀ náà fún yín, ká lè sọ bí gbogbo rẹ̀ bí ó ṣe rí, ká lè sọ fún yín. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní dì láṣẹ Èdùmàrè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wòyí níbikíbi tó bá ti ń wò wá, nílé lóko lẹ́yìn odi. Lónìí, ìròyìn jẹ́ kó yé wa wípé Yẹmí Ṣọládé tí ẹ ń wo àwòrán yín yìí, àwòrán rẹ̀ lójú àwòrán yín yìí ló ń ṣe ọjọ́ ìbí ní àná o. Arákùnrin yìí ó ti gbé lọ sórí ìtàkùn ayélujára rẹ̀ Instagram. Ó ti lọ kọ síbẹ̀ wípé òun lọ́jọ́ ìbí òun. Ó ní kí gbogbo èèyàn kí wọ́n gbàdúrà fún òun. Ẹ̀yin olólùfẹ́ Yẹmí Ṣọládé àtẹ̀yin olólùfẹ́ Yorùbá movie industry, ẹ gbìyànjú láti gbàdúrà kan kí ẹ tẹ̀ sí comment section fún arákùnrin yìí kí a lè máa fi ṣe àjọyọ̀ pẹ̀lú rẹ̀ ní ọjọ́ ìbí tí ó ń ṣe. Lónìí, a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. Ire lójú gbogbo ọmọ rè ó tún dọjọ́ míì, ọjọ́ rè ó dìgbà.